ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọ̀gbó olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ẹ jẹ́ máa kí wa wípé a kú ojúmọ́ rí ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìdùnnú náà ló mọ aláṣẹ Elédùmarè. a kú dédé àkókò yìí níbi gbogbo tí ẹ ti ní àǹfààní láti máa wò wá bó sì jẹ́ ọ̀sán ni ẹ káàsán ẹ kú ìrọ̀lẹ́ ẹ kú ìyálẹ̀ta ẹ kú àṣálẹ́ ẹ kú dédé àkókò yìí níbi gbogbo tí ẹ ti ní àǹfààní àti máa wò wá lórí ìkànnì olómi ọgbọ́n TV yìí. ojú tẹ fi ń wò wá ò ní fọ́ bẹ́ẹ̀ sì rí etí tẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Elédùmarè. ìbànújẹ́ ó kiri tóbi kò ní yà tí kó wá láṣẹ ọba mi òkè. ìjáde àti ìwọlé wa lónìí kò ní mẹ́kún dání o. ayún lọ àyúnbọ̀ báyìí lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ òun lẹ́sẹ̀ ń tẹ̀nà. ohun gbogbo tá a bá dáwọ́lé lónìí á yọrí sí rere lágbára ṣe Èdùmàrè. àní ròǹgbé sọnù bí ò ṣe bí ọmọ a ò ní bá wa sọkún àní sọkún lórí èèyàn bẹ́ẹ̀ sì rèé wọn ò ní jẹ àgbé láṣẹ ọba mi òkè. àní rárìn fẹsẹ̀ sí o ìsúre yìí òun náà ni mo fi ń súre fún wa tí mo sì ń kí wa káàbọ̀ sórí àkọ́tún ètò lórí ìkànnì olómi ọgbọ́n TV yìí. ẹ ti mọ̀ wá lórí ìkànnì yìí wípé ibẹ̀ láti máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àtúpalẹ̀ àwọn awuyewuye eléyìí tí ó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà tàbí èyí tó ń lọ láàrin gbogbo ọmọ kóòtù òjìrè láti lè gbé sọ́tún àti láti lè gbé sósìn fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pàápàá jùlọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ká lè jọ jíròrò lórí rẹ̀ ká lè jọ gbé sọ́tún àti sósìn nítorí pé ọjọ́ ọ̀la àti wípé orí fọ́nrán ẹ̀rọ alátagbà ayélujára eléyìí tí à ń lò lásìkò yìí kì í ṣe fún òní bí kò ṣe fún ọjọ́ ọ̀la nítorí àwọn ọmọ wa tí a ò tẹ̀ tí ì bí gan àwọn ọmọ wa tá ò tẹ̀ tí ì bí gan àwọn náà yóò ní àǹfààní sí àwọn fọ́nrán fídíò eléyìí tó wà lórí ẹ̀rọ alátagbà lásìkò tí a wà yìí. Olúṣọlá ló kọ mi ìnẹ́kan ló kọ bàbá mi olómi ọgbọ́n làwọn èèyàn ń pè mí ọmọ ara kìíní mímọ̀ jẹ́ méjì ọmọ ẹrú ní sí ni ẹ̀kọ́ kì í sì nìyàn. tó ṣe rí ní òní nígbà tí awuyewuye lórí ọ̀rọ̀ lọ́balọ́ba àgbà ọba kò ṣàgbà ọba tó ti bẹ̀rẹ̀ sí ní jẹyọ ní ilẹ̀ kóòtù òjìrè nílẹ̀ Yorùbá lèmi ti mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ òkú ọ̀rọ̀ eléyìí tí ó há pamọ́ síbì kan ló máa padà wá máa tú jáde ń gbòó bá yá. ṣe rí yánpọnyánrin yẹn tó bẹ̀rẹ̀ láàrin Aláàfin Ọ̀yọ́ lọ sórí Ọ̀nìrìṣà n tó máa padà wá dálẹ̀ rí tẹ́lẹ̀ rí òun ni yánpọnyánrin yẹn ti ń bẹ̀rẹ̀ láàrin orí àpèrè Aláàfin àti orí àpèrè Ọ̀nìrìṣà. ṣé wá rí nígbà tí Ọ̀nìrìṣà ti ń bẹ lórí àpèrè tí wọ́n dé àwọn gbìyànjú àti jẹ́ kí àlàáfíà ó jọba láti wá àyànjú sí gbogbo àwọn rògbòdìyàn eléyìí tí ó ń bẹ́lẹ̀ ọ̀hún náà. ṣé wá rí nísìnyí ìwé kan ń jẹyọ jáde nígbà tí ó ní ṣe pẹ̀lú àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀ṣun their list bí àwọn lọ́balọ́ba yẹn bí wọ́n ṣe tò tẹ̀léra wọn ipò oníkálukú wọn state of Osun councils of obas ìyẹn ló bẹ̀rẹ̀ sí ní wá fa yánpọnyánrin báyìí o láàrin kábíyèsí ọba Àtaọ́jà ti ìlú Òṣogbo àti Olúwo tìlú Ìwó. According to this list ọba
Ọọ̀ni ti Ilé-Ifẹ̀, àwọn ni ọba àkọ́kọ́ tó wà ní nọ́mbà 1. Ìjẹ̀ṣà, ọba Ìjẹ̀ṣà, òun ni nọ́mbà 2. Ọ̀ràngún Iléèlá, òun ni nọ́mbà 3. Olúwo ti ìlú Ìwó, Ọ̀ràngún Iléèlá, òun ni nọ́mbà 3. Olúwo ti ìlú Ìwó, òun ni nọ́mbà 4. Wọ́n wá fi Àtaọ́jà ti Òṣogbo, wọ́n fi sí nọ́mbà 5, tí Tìmì Ẹdẹ tí wọ́n sì tẹ̀lé ní nọ́mbà 6. Táwọn tó kù tí wọ́n sì tò tẹ̀léra wọn gẹ́gẹ́ bí àwọn ọba tí wọ́n wà níbẹ̀ yìí 48. Òun ni àwọn ọba tí wọ́n wà níbẹ̀ tó sì jẹ́ pé Akéjì ti ìlú Ìkejì Ilé, òun ni wọ́n gbẹ̀yìn tí wọ́n wà ní 48. Wọ́n fi Ọọ̀ni Ilé-Ifẹ̀, òun ni chairman. Ṣẹ́wárí láti nọ́mbà 2 títí wọ nọ́mbà 13, ìyẹn Ọwá ti Ọ̀tàn Ayégbájú. Àwọn jẹ́ deputy chairman láti nọ́mbà ìyẹn láti nọ́mbà 2 dé nọ́mbà 13. Láti nọ́mbà 14 ìyẹn Olówú ti Orílẹ̀ Òwú dé nọ́mbà 34 Ọlọ́yàn of Ọ̀yàn, àwọn jẹ́ vice chairman. Láti 35 Àdìmúlà Ifẹ̀ Ọ̀dàn désàlẹ̀ pátápátá, àwọn jẹ́ mẹ́mbà. Ibo lọ̀rọ̀ wá ń lọ gangan lónìí. Kábíyèsí ọba Àtaọ́jà yẹn, kábíyèsí ọba Jímọ̀ Láàróyè kejì, wọ́n sọ̀rọ̀ jáde o. Wọ́n ní ipò nọ́mbà 4 òun ni ipò Àtaọ́jà tìlú Òṣogbo. Eléyìí tí Olúwo tìlú Ìwó wá ń kílèmù ní ìsinyìí yẹn, wípé ààyè yẹn kì í ṣe ààyè Olúwo o. Ààyè ọba ìlú Òṣogbo ni o. Kẹ́rí bá ṣe ṣàlàyé rèé. Ọba Òṣogbo tó jẹ lọ, wọ́n ní wọ́n travel out, wọ́n lọ sí ilẹ̀ òkèèrè. Nígbà tí wọ́n lọ sí ilẹ̀ òkèèrè, wọ́n ti pààrọ̀ àga wọn. Ẹ mọ̀ nígbà tí nọ́mbà 1, nọ́mbà 2, nọ́mbà 3 jókòó, nọ́mbà 4 bíi pé wọ́n sí nílé. Nọ́mbà 5 ó dá kí ní ààyè nọ́mbà 4 bá máa ṣòfò, ó yá nọ́mbà 5 yá bọ́ bẹ̀. Wọ́n ní bó ṣe sọ di ààyè Olúwo permanently nìyẹn. Àwọn dẹ̀ ti sọ, àwọn ti gbìyànjú ẹ̀. Ó dàbẹ̀ ní pé àwọn fẹ́, ṣùgbọ́n àwọn mọ̀, wọ́n sì sọ gbangba pé ààyè tí Olúwo ń jókòó sí ní ààyè nọ́mbà 4 yìí kì í ṣe ààyè ẹ̀. Wípé ààyè nọ́mbà 4 yẹn ní ètò lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ààyè nọ́mbà 4 yẹn ààyè Àtaọ́jà tìlú Òṣogbo ni. Ẹ jẹ́ kọ́kọ́ gbé fọ́nrán fídíò yẹn wá fún yín, kẹ́yìn náà fẹ́ ti ara yín, kẹ́sì fojú ara yín rí. Tẹ́ ẹ gbọ́ látẹnu kábíyèsí ọba Jímọ̀ Láàróyè kejì, kẹ́ ẹ gbọ́ lẹ́nu wọn fúnra ara wọn, kẹ́ ẹ gbọ́n tí wọ́n sọ. Bá mi kábíyèsí Oyè Wálé Mọ́tàmí kẹta, wọ́n lọ sí ìlú òyìnbó kí wọ́n tó dé, wọ́n dẹ̀ gbé àga wọn sẹ́gbẹ̀ẹ́ kan, wọ́n sì gbé Olúwo síbẹ̀. Olúwo sì wà ń pò kẹrin nu, Àtaọ́jà ló ní ipò kẹrin rẹ̀ tí mo dé bá. Ní tí mo lè fáwọn ìwé ìròyìn ni pé mo ní bo ní ipò kẹrin ló ń bá wà, mo mọ̀ pé ipò kẹrin ní aṣáájú mi wà, àga rẹ̀ mo jókòó, ipò kẹrin náà mo wà bí wọ́n ṣe jí mọ́ lọ́rùn. Àtìgbà náà mo wà silent lórí ẹ̀ tí mọ̀nà àbáyọ. Mo dẹ̀ gbégbèsè lábẹ́lẹ̀, ṣùgbọ́n bó bá ti wù ká dáná tó èéfín rẹ̀ ọ̀bọ̀ ọ̀tà. Báwọn bá kankan já o, ṣùgbọ́n àga Àtaọ́jà ipò kẹrin lọ́sùn. Tí wọ́n sì ń fi ẹ̀yẹ níwèé ìròyìn tó dé, tí wọ́n fẹ́ mọ̀ kàwé pé ọba kan dádé ṣáájú ọba kan. Gbádéwọ̀lú Láróyè àkọ́kọ́, adé ló gbé láti Igbó Òkólé tó gbé wọ̀lú. Ṣé ẹ ti wá rí wípé ọ̀rọ̀ ìjà ọba, nítorí ẹ̀ mo ṣe sọ lọ́jọ́ kìíní àná pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó wú
tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́balọ́ba ti fojú fò dá tí wọ́n sì ń bá normal life lọ lọ́ máa padà wá máa wú o. I am very sure lórí fọ́nrán fídíò yìí ọba Olúwo sì máa padà wá jáde wá sọ tiwọn náà, nítorí pé wọ́n sọ wípé ààyè tí wọ́n fi ọba Olúwo sí kò kí ń ṣe ààyè wọn o. Nọ́mbà 5 ni ọba Olúwo ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Bí a bá wá béèrè ta mọ ọba Olúwo tó wà ń bẹ̀, a sì mọ̀ bóyá ọba Olúwo ti ń bẹ̀ yìí wọ́n mọ̀ nípa ìtàn yìí. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV, ẹ sì fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section. Títí dìgbà tá a fi pàdé láyọ̀ àtàláfíà lápàdé àṣìlẹ̀dùmarè. Ó dàbọ̀. Bá mi kábíyèsí Oyè Wálé Mọ́tànmí kẹta. Wọ́n lọ sí ìlú òyìnbó kí wọ́n tó dé, wọ́n dẹ̀ gbé àga wọn sẹ́gbẹ̀ẹ́ kan, wọ́n sì gbé Olúwo síbẹ̀. Olúwo sì wà ń pò kẹrin nu, Àtọ́jà ló ní pò kẹrin rẹ̀ tí mo dé bá. Ní tí mo lè fáwọn ìwé ìròyìn ni pé mo ní mo ní Kókè ló ń bá wà, mo yẹ pé pò kẹrin ní aṣáájú mi wà, àga rẹ̀ mo jókòó, ipò kẹrin náà mo wà bí wọ́n ṣe jí mọ́ lọ́rùn. Àtìgbà náà mo wà silent lórí ẹ̀ tí mo nà àbáyọ. Mo dẹ̀ gbégbèsè lábẹ́lẹ̀, ṣùgbọ́n bó bá ti wù ká dáná tó ìfin rẹ̀ ọ̀bọ̀ ta. Báwo bá kankan já o, ṣùgbọ́n àga Àtọ́jà ipò kẹrin ni lọ́sùn. Tí wọ́n sì ń fi ẹ̀yẹ níwèé ìròyìn tó dé tí wọ́n fẹ́ mọ̀ kàwé pé ọba kan dádé ṣáájú ọba kan. Gbádéwọ̀lú Láròyé àkọ́kọ́, adé ló gbé láti Igbó Òkólé tó gbé wọ̀lú.